Messi àti Ronaldo mo kàn mọ̀ rò bóyá family fully guess. Ó possible kó jẹ́ pé bàbá Ronaldo ló fún ìyá Messi lóyún. Eze. Inú mi dùn lónìí. Ṣúrí mo ṣe rí ẹ tó jáde tó rẹ́rìn sí mi mú òkè ọ̀rọ̀ mi ti dẹ̀. Ọ̀rọ̀ ẹ̀ dayọ̀. Ó ti dẹ̀. Jọ ó ń ṣeré ni. Mi ò ṣeré. Ó dà yín pé nǹkan ti rọ́lú ẹ̀. Jọ olórí burúkú máa ṣàǹfààní obìnrin wo ló send love message sí ẹ. Kéde ìdí tí MTN máa ń ṣe sometimes lélẹ̀. Abọ́lá burúkú dẹ̀ ṣé MTN ló send message yìí? Fẹ́ẹ̀tì kan ló gbé wáyé. Arákùtọ̀ ni ló máa jẹ́ o. Torí èmi bí ṣe máa ṣe ní rédèrèdè. Kì í ṣe mímú lòlẹ̀. Kò ń ṣe wọ̀ lòlẹ̀. Ṣé o rí pé fẹ́ẹ̀tì ni? Fẹ́ẹ̀tì kan ló send message yìí sí ẹ. Ó lè jẹ́ kútọ̀ ni ló fẹ́ send ẹ̀ sí kì í ṣe mi. Mi mo dán. Ta ni wèrè olórí burúkú tó ń jẹ́ fẹ́ẹ̀tì tó send message sí ẹ? Arákùtọ̀ ni ló máa jẹ́. Kò ní ẹ ṣe ṣọwọ́ pọ́ tún ti bẹ̀rẹ̀. Ó sì bẹ̀rẹ̀ ojoojúmọ́ ní kó máa gbọ́ mi nù kọ́ńpọ́ǹtì ni. Ara Kútọ́nu. Ó dẹ̀ mú o save ẹ̀ Faith ara Kútọ́nu ó sì wọ́n save ara nọ́mbà Kútọ́nu. Orí kò gbé ara Kútọ́nu mo máa fi ara Kútọ́nu sí. Jọ̀ọ́ nítorí Ọlọ́run o mọ̀ rí o dẹ̀ save nọ́mbà ẹ̀. Ṣé orúkọ kọ́ ló gbé jáde? Àbọ̀ orúkọ kọ́ ló gbé jáde? Faith kọ́ ló gbé jáde. Ó mọ̀ kí bọ́tì fóònù mi ò ṣe dáadáa. Ìgbà ó lè tẹ́ra ẹ̀. Ó lè tẹ̀lé ọ̀sán náà rí. Eze! Ó tilẹ̀kùn àbí kò sí wàhálà ìwọ lọ́mọ bàjẹ́ kì í ṣe àbí irú àṣìyàn ọkọ̀ òwe lélẹ̀ ìbàdí lórí burúkú kò lọ́wọ́lọ́wọ́ ó tún ń parọ́ wèrè tún yán ẹ̀lẹ́ à. Tilẹ̀kùn nípa ilé mi náà máa dúró sí. Báwo lẹ́bi tí? Ìyàwó rẹ ni ìyàwó ẹni ni. Mo máa máa wá láti wá rí ẹ nítorí mo mọ̀ pé kò sọ ẹ̀mí ní kó má bàa sí ni. Àwọn pé etí ọba nílé etí ọba lóko èèyàn níjẹ́ bẹ́ẹ̀. Kò sí ìkan tí ń lọ tá a gbọ́. Tí n bá ṣe bí ẹni tí ò gbọ́ tí ìwà ìgbà tí fẹ́ kí lè yín tò. Dákun ọ̀rọ̀ tí mo fẹ́ bọ̀ sọ mo fẹ́ kó fi sí owó sí má fi jẹ. Ọ̀rẹ́ wa tàbájọ jáde àbí tó bá wá bí iṣẹ́ bó ṣe máa ń ṣe nínú òkè ń dùn. Wọ́n sì ní bọ́dọ̀dì odò bí ìgbẹ́ ní ìlú orí. Nígbà táwa padà wádìí gbogbo ẹ̀ a rí i pé ìwọ ló fi lẹ́mìí balẹ̀ ńlẹ̀. Ọkùnkùn lé lọ́nà wo? Kí ẹ má fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni wọ́n lò burú ó fi lẹ́mìí balẹ̀ wàhálà lónìí wàhálà lọ́la. Dákun ẹ̀bẹ̀ ni mo wá bẹ̀ o èmi kàn fẹ́ kí ilé yín tòrò ló jẹ́ kí n wá nítorí mo fẹ́ kí ilé yín dàrú. Ìmọ̀ràn tí mo fẹ́ gbọ́ yìí mo kàn fẹ́ kó ṣe pé báwa fi lẹ́mìí balẹ̀. Lẹ́nu àwọn àgbàlagbà tí mi ti gbọ́ obìnrin tó bá dààmú ọkọ ní sí ilẹ̀ fọmọ kọ́ ọmọ yẹn wá lè lálùbáríkà ìyẹn máa fi ọkọ lẹ́nu balẹ̀. Ọlọ́run ti ṣe ọlọ́kọ tiẹ̀ obìnrin bá bá mi dán o ìyàwó mi tẹ̀ mọ́ wá rẹ̀ bá bá mi dán o ẹ ti fẹ́ mẹ́ta yìí ṣùgbọ́n mo wá rò pé kí ẹni yìí o bí ṣe máa ń ṣe o jẹ́ ń wá kí wọ́n á bọ̀ gba ìyàwó rẹ̀ ní mọ́ra yóò sì change dákun. Ẹ sọ kinní kan lẹ́ẹ̀kan ẹ ní tí obìnrin ò bá fi ọkọ ẹ̀ ní ẹ̀mí balẹ̀ àwọn ọmọ wọn lálùbáríkà. Èmi kọ́ mo sọ nínú òwe àwọn àgbàlagbà ló wà àgbàlagbà ló sọ wọ́n ní obìnrin bá hùwà dáadáa nílé ọkọ ìsílẹ̀ bí ọmọ ní ọmọ rẹ̀ lálùbáríkà tóbìnrin bá sí hùwà tí ò dá tí bá wọn kọ lé mọ̀ ọmọ rẹ̀ ní lálùbáríkà nítorí ọsàn tí ẹ̀yìn rẹ̀ bá ti jẹrà nínú rẹ̀ dà. Bẹ́ẹ̀ ni ọmọ dáadáa. Ẹ jọ mú un bọ̀. Ok lẹ́nu sí o ti ń kólẹ̀ ọmọ dáadáa ọmọ mi ti jẹ́ jì wá rẹ̀ lánàá tí lọ gbóúnjẹ wá kó dé kébì máa jẹun lọ́lọ́gùn ṣáájú mẹ́lẹ̀ ọmọ dáadáa lọ́wọ́ yìí bí o ṣe dá tẹ́lẹ̀ àti báwí o ti dọ̀mọ́ gidi náà kó ṣe gbóúnjẹ wá kébì máa jẹun. Olórí ṣé wọ́n bá wọ́n lé onílé tẹ́lẹ̀ máa máa sọ̀sọ́kùsọ̀ òní dáhùn yín wọ́n ní àbí kí lorúkọ ẹ̀ òní ṣoríire ṣé èmi ló wọlé wá bá lọ́wọ́ wá fún owó àkàkàwé ọ̀rọ̀ fẹ́ mi ìwọ máa fẹ́ yàwó mẹ́ta kò ní dá fún ẹ. Jọ torí ọlọ ṣé ẹsẹ̀ ló wá ń rojọ́ mi ń ta ẹsẹ̀ ló wá ìwọ lẹ́nu ẹ wá gbọ́rọ̀ ọmọ lákẹ́ta káàkiri ó lè sọ̀rọ̀ lájí ẹ̀ tó bá ti ń ṣe wàá sọ pé òní ṣerú ẹ̀wọ̀n falí ló dúró tiẹ̀
ìyàwó ẹ̀ nìyẹn àwọn ìyàwó ẹ̀ lè torí burúkú lè tó ṣe mi ò ráyè ọlọ́mọ mi ò ráyè ọwọ́ ta lẹ ti bèrè. látàlẹ́ Sunday kò ológun mo ṣe rí. kò ní dá fún yín kò ní dá fún yín ẹ ń ṣí èrè ni. mo ti rìn. èmi lẹ wá jókòó lẹ wá sọ pé ìyàwó yín o àwọn fámìlì yín o kíníkan ẹ ní jèrè. kí mo fẹ́ dágbére fún wọn lọ.